káàkiri làásẹ̀ bí ojú kan là á dé pọ̀ sí mo kí wa káàkiri ibi tí ẹ bá ti ń wo agboolé alárinà. Agboolé alárinà ó wáyé láti ipasẹ̀ Adùn Ìfẹ́ TV on YouTube àwa bẹ́ẹ̀ Adùn Ìfẹ́ TV agboolé alárinà lábẹ́ ọ̀mbrẹ́là Adùn Ìfẹ́ TV làwà. Ẹ rí i pé láyé àtijọ́ àwọn bàbá máa ń lo alárinà tó máa tọpinpin ìyàwó tá a fẹ́ fẹ́ tí ó sì tọpinpin ọkọ tó fẹ́ fẹ́ yàwó. Àwọn eléyìí wọ́n máa ń ṣe findings dáadáa tó bá yẹ kí wọ́n fẹ́ra wọn wọ́n máa mọ̀ kí ló fà tó ń ṣe léyìí fún ọjọ́ ọ̀la wọn kò lè nítumọ̀. Àbọ̀rọ̀ mọ̀ òye yín ìdí tí àwọn alárinà fi wà nígbà náà nìyẹn. Lónìí àwa gbé agboolé alárinà kalẹ̀ àti wà ti pẹ́ àwọn tó ti bá a pàdé ti mọ̀. Ẹ jẹ́ gbìyànjú ẹ rí i pé agboolé alárinà ohun tó wà unique létí ni tó wá ní í ṣe pẹ̀lú ayé àtijọ́. Gbọ́ ìlú olùgbọ́ mi má fi ìgbàlà rẹ dọ́là. Àbúrò mi ò yẹ ìwọ ọkùnrin tó jẹ́ pé o jẹ́ ọ̀dọ́ tó ti fẹ́yàwó rí olórí ọ̀fẹ́ ó rí ọ̀fẹ́ lọ́dọ̀ wa pè wá. Ìwọ tó jẹ́ pé o ti fẹ́yàwó rí pé ìyàwó rẹ lọ tàbí ìyàwó rẹ ṣaláìsí ìyàwó ò ní kú o lágbára Ọlọ́run ṣùgbọ́n tí ẹ̀ jẹ́ opó lọ́kùnrin olórí ọ̀fẹ́ fẹ́yàwó mi ìyàwó ní kú mẹ́ lọ́mọ lágbára Ọlọ́run. Ìwọ obìnrin náà tó jẹ́ sísítà tó tí ì fẹ́ ọkọ rí pè wá á dá ẹ lóhùn ó sì lọ́kọ á dẹ̀ ṣe àṣeyọrí lórí rẹ̀. Tàbí ìwọ obìnrin tó jẹ́ opó ọkọ ò ní kú mọ́ náà lórí mọ́ lágbára Ọlọ́run. Tó bá jẹ́ opó olórí ọ̀fẹ́ ọwọ́ jẹ́ single mother single father ẹ má fìgbà láàrin dọ́là ẹ pè wá á sì dá yín lóhùn. Màá wá gbọ́ àdásùn àdájí ó lè ṣokùnfà ikú òjijì fọkùnrin tàbí fóbìnrin. Ẹ jẹ́ gbìyànjú láti lè pàápàá jùlọ àwọn obìnrin ẹ jẹ́ wà ní under umbrella ọkùnrin single mother kò rọrùn Ọlọ́run ò sì nífẹ̀ẹ́ sí i. Àbúrò mi ò yé yín ẹ jẹ́ gbìyànjú láti lè wá ọkọ tàbí ká wá ìyàwó. Ìdí nìyí tí agboolé alárinà táwa fi dé bá yín. Àbúrò mi ò yé yín ẹ gbìyànjú ẹ contact wa WhatsApp number wa rèé jẹ́ kó fún yín 07063537883 07063537883 WhatsApp number wa nìyẹn bẹ́ẹ̀ sì pé wá á dá yín lóhùn. Àwa ní àwọn obìnrin anọmọ kan lédè kan kódà ọmọ dáadáa ni tó nítumọ̀ nù ayé. Àwọn tó bá wá sọ́dọ̀ ti wa àwọn tó nítumọ̀ nù ayé ni tí kì í ṣe pé gbàrọ̀ gbùdù rárá. Torí àwọn tá a pè ní alárinà ẹ rí i pé a máa ṣe findings lórí gbogbo àwọn tó bá sọ́dọ̀ wa. Anọmọbìnrin kan Fúnmilọ́lá single ni Christian ni 27 years of age. Òun ni ọmọbìnrin tí mo wí yìí ó sì jẹ́ ọmọ ìpínlẹ̀ Ògùn tí sì ń gbé ìpínlẹ̀ Ògùn ó ní MD lọ́wọ́ ó sì ní iṣẹ́ tó dáa lọ́wọ́ dáadáa. Bákan ni a tún ní obìnrin kan tó jẹ́ Modúpẹ́ ó wà ní Badagry 48 years of age auxiliary nurse ni tó dẹ̀ ń practice ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ 48 years of age ni irú ẹni yìí ń sìn òun yóò tí ì bímọ rí. Ọlọ́run ẹni gbogbo ẹ̀yin tẹ̀ ń wojú Ọlọ́run ṣílẹ̀kùn àánú fún yín yóò ṣílẹ̀kùn ayọ̀ fún yín lágbára Ọlọ́run. Adúwálé nìkan mọ́hùn mí ìyẹn hospital ló ti ń ṣiṣẹ́ hospital ló ń ṣiṣẹ́ staff hospital ni 56 years of age single mother ni 56 years of age. Ẹ mọ̀ àdásùn àdágbé ó ti sú ó sì bímọ ó bímọ àwọn ẹ̀ ti dàgbà Ọlọ́run sì kẹ́ ọ̀kẹ́ dáadáa níwọ̀nba tiẹ̀ ọ̀tọ̀rọ̀ jẹ kì í dẹ̀ ṣe liability obìnrin rárá o. Gbogbo àwọn ajágbẹ́rẹ́ wa wọn kì í ṣe liability o àti ṣe findings wọn dáadáa. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìwọ tó bá ní orí ọ̀fẹ́ láti ṣalábàápàdé iṣẹ́ wa yìí pè mí lórí WhatsApp mi tàbí kọ hi mi kájọ máa sọ orí WhatsApp 07063537883 07063537883
tiẹ̀ náà ò ní sọ̀rọ̀ sí lágbára Ọlọ́run